ìjọba ilẹ̀ Amẹ́ríkà ní US náà àwọn ilé ìgbìmọ̀ aṣòfin wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní kò ní sí físà fún àwọn olórí Myetti Allah àwọn Myetti Allah leaders àti Kwankaso. Kí ló fà á? Gbogbo tí ò bá rí kó fà á, ó máa ní nǹkan kan tí àwọn US àwọn rep tí wọ́n rí tí wọ́n fi sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n o gbogbo ohun tí wọ́n sọ yẹn, ṣé tó bá jẹ́ pé wọ́n ṣẹ̀ tẹ́ṣẹ̀ wọ́n dẹ̀ le, ṣé visa ban nìkan ló tọ́ sí wọn? Torí ẹ má bínú o, Trump ń gbìyànjú, ọwọ́ rẹ̀ dẹ̀ ń tó àwọn ará bí díẹ̀díẹ̀ nínú àwọn oore tó ti ṣe fún Nàìjíríà. Ṣùgbọ́n kí ló dé tó jẹ́ pé visa ban tí wọn ò bá wà lù yín wọ́n lọ bò míì, wọ́n lè ní kí náà fẹ́ lọ mú l'Amẹ́ríkà ní ìdájọ́ sí ẹ̀ṣẹ̀ táwọn ará bí ṣẹ̀yìn. Ṣé èsì pé ọwọ́ òṣèlú ti fẹ́ máa wọ̀ ọ́? Ìdí tá a ṣe béèrè ni wípé àwọn ọmọ tí Kwankaso àti Myetti Allah ká sọ pé àmọ̀dí tí wọ́n fi ní wọ́n máa deny wọn ní físà, wọn ní fún wọn físà kan wọ Amẹ́ríkà mọ́. Ṣùgbọ́n láàrin èmi àti pẹ̀lú tá à ń gbọ́, ìjìyà ẹ̀ṣẹ̀ wọn ó ju ọ̀rọ̀ físà ban lọ. Àbá rẹ ní àwọn tó bá wọn bẹ̀bẹ̀ ni, àbá ara wọn tó wà lẹ́yìn wọn ni. Ìgbà wo la fẹ́ débi tá à ń lọ? Ibo là ń lọ? Ibi àlàáfíà. Ìgbà wo la fẹ́ débi àlàáfíà? Tó bá jẹ́ pé ìjìyà ẹ̀ṣẹ̀ Kwankaso àtàwọn Myetti Allah leaders lélẹ̀, allegedly mo gbọ́ pé wọ́n ní wọ́n máa pronounce àwọn Myetti Allah gẹ́gẹ́ bí terrorist group allegedly. Síbẹ̀ tó bá jẹ́ bẹ́ẹ̀ ni nǹkan tá à ń gbọ́ yẹn, ó ṣe wá jẹ́ pé físà ban Amẹ́ríkà pé wọn ò ní fún wọn físà nídìí ẹ̀ṣẹ̀ wọn. Ẹ jẹ́ a gbọ́ kí ni wọ́n ṣe, kí lẹ̀ṣẹ̀ wọn, ẹ pariwo ẹ̀ka yé ọ gbọ́, ẹ má jà pariwo ìjìyà lásán. Ẹ jẹ́ kí ni gbogbo aráàlú ti ń wádìí, wọ́n ti ń béèrè àwọn wo ló ń sponsor. Láìpẹ́ yìí ní Kwara wọ́n mú olórí Myetti Allah leader pé àjọṣepọ̀ wà láàrin wọn àti àwọn terrorist ó ń ṣe agbódegbà fún wọn. Ẹjọ́ ń bo ni arákùnrin yẹn wà? Allegedly tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ẹ ti filẹ̀ lóòótọ́. Àwọn aráàlú ní àwọn fẹ́ mọ àwọn tó wà lẹ́yìn àwọn terrorist. Àwọn ò sọ pé Kwankaso wà ń bẹ̀. A sọ pé a kàn gbọ́ pé wọ́n tún nípa ọ̀rọ̀ sàríà kan tí wọ́n fi ń dà lóru bákan allegedly. Tó bá jẹ́ pé físà ban náà ni yóò lè díẹ̀ o. A lè díẹ̀. Why? Níbo là ń lọ? Ṣágbára àwọn ará bí ò mọ pọ̀ jù? Nígbà Buhari wà láyé, ó gbé 1 billion fáwọn Myetti Allah, àbọ̀ rẹ̀ là ń rí. Ṣé lé ló ní wọ́n fi rà ní lẹ́yìn 1 billion ṣé ò ní kọ́lé fún wọn ni? Nítorí pé wọ́n mọ ibi tí wọ́n ń lọ. Bá àṣírí bá wá ń tú tó ń fojú hàn, ṣé físà ban náà ló wá yẹ kó jẹ́ jìyà ẹ̀ṣẹ̀? Kí ló tọ́ sí Buhari lọ́nà ọ̀rọ̀? Kwankaso tí wọ́n ní wọ́n máa bá àna ẹ̀ wọ́n ní fún físà yìí, ó gbé àpótí president o. Ọmọ Yorùbá àwọn kan sì tẹ̀lé o. Bá tún ṣe gbọ́ sìn tó ti yẹ ká máa wò pé nǹkan kan wà ń di ẹ̀, wọn à ní ronú pé tí Kwankaso bá di president lórílẹ̀‐èdè yìí kí ni ó ṣẹlẹ̀ sọ́mọ Yorùbá? Kí ló máa ṣẹlẹ̀? Ṣé rí ẹ mọ̀jà tanra wa jẹ? Ilẹ̀ Amẹ́ríkà sọ̀rọ̀ kan, wọ́n ní gbogbo ẹni tó lọ́wọ́ sí terrorism, sharia, Christian genocide, pípa Kristẹni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, pé gbogbo wọn pátá làwọn ò ní fún ní físà. Ara ìgbésẹ̀ tó dáa ni. Ṣùgbọ́n tí wọn ò bá lọ Amẹ́ríkà, ṣé wọn ò kú ni? Wọn à ní kú. Tó bá jẹ́ jìyà kan ṣoṣo tó máa fún wọn nìyẹn, wọn à ní wọ́rì, wọn sì ní jáwọ́. Ṣé jìyà tó tọ́ fún àwọn wicked soul, àwọn aláìlẹ́rìí ọkàn ni?
ṣé kò kéré jù tí ò bá yọ á jẹ́ pé Trump náà gbìyànjú ṣá àti ilẹ̀ Israel ní gbórúkọ àwọn tá à ń gbórúkọ wọn yìí ṣùgbọ́n bá a ṣe ń gbórúkọ wọn tẹ́ ń tó àṣírí wọn díẹ̀díẹ̀ àwọn orúkọ tí wọ́n ti kọ tẹ́lẹ̀ aráàlú fẹ́ mọ tó fẹ́ ṣẹlẹ̀ sí wọn. àwọn gómìnà wa ọ̀pọ̀lọpọ̀ wọn ò sí dáadáa lórí ètò ààbò. gbogbo owó tí wọ́n ń gbà lórí ètò ààbò wọn rí tán fi ń ṣe pàápàá jùlọ ilẹ̀ Kwara ìpínlẹ̀ Ondo àti Èkìtì. ẹ jẹ́ á gbìyànjú gbogbo àwọn ìlú tá a dákọ̀ yìí kí láǹfààní tẹ̀ ń jẹ lára àwọn adamàálù tẹ́ ẹ̀ lè báànù wọn. Olúbàdàn kì í ṣe gómìnà, wọ́n ti jẹ́ gómìnà rí, wọ́n báànù àwọn adamàálù, wọ́n da màálù wọnú oko olóko. ọmọ ọkọ gómìnà kankan ò sọ bẹ́ẹ̀ o, ọmọ ọkọ tó jẹ́ ọba traditional ruler ńlẹ̀ Yorùbá ò sọ bẹ́ẹ̀ o. kí láǹfààní gbogbo tá à ń jẹ nínú ìgbésí ayé wọn ni kán pààyàn, kán báyàwó níyàwó sùn, kán pọmọ ọlọ́mọ, kán bayé èèyàn jẹ́, kán jágbódegbà láàrin tẹ́rọ́rìstì àtàràlù. ẹ wá ń sọ pé nǹkan kan náà ni wá. mo tún béèrè ni o, ẹ̀yin èèyàn mi, ṣé nǹkan kan náà ni wá? kì í ṣe nǹkan kan náà. Trump, a mọ̀ pé Trump ò ní gbàbọ̀dé, ṣùgbọ́n wọ́n tètè bá wa táṣìírí àwọn tó wà lẹ́yìn àwọn aráabí. tẹ́ bá dẹ̀ ti ń tù táyé bá ti ń mọ̀ wọ́n, kán mọ̀ dùn sórí ọ̀rọ̀ fisa ban. ẹ̀mí tó ti ọwọ́ àwọn tẹ́rọ́rìstì bọ́ láti ọ̀dọ̀ àwọn tó ń sponsor wọn kì í ṣe kékeré. why fisa ban? ó kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá lé o, gbogbo ẹ̀yin tẹ́ ń wádìí tẹ́ ń wà nídìí kí wọ́n máa fi ẹ̀mí aráàlú kán máa fi ṣòfò nítorí òṣèlú. kábíyèsí Olódùmarè, ó dọwọ́ ẹ̀ o, ó dọwọ́ ẹ̀, ọmọ tó tọ́ sírú wọn o. fisa ban. Ṣéun Agboola lórúkọ tèmi, ìkànnì Jùgbà máa ṣàlẹ̀ tí ń wò wá. ẹ bá má jẹ́ á gbọ́ pé fisa ban ni ó tọ́ sí wọn o, ẹ bá má tiẹ̀ sọ sí ti àwọn èèyàn. bóyá ìjìyà míì wà, ẹ jẹ́ á tètè gbọ́ yẹn, àtúnyìn yín. ẹ ṣeun bẹ́ẹ̀ tí ń wò wá.